Mo kí gbogbo èèyàn tó ń gbọ́ mi níbikíbi tí ẹ bá wà. Orúkọ tèmi ni Dr. Ọlálékan Sàlámì, Aláàfin Ìṣẹ̀ǹbáyé. Ní tèmi máa ń ṣe lórí social media, òun ni pé mo máa ń sọ fáwọn ọmọ Yorùbá pé ẹ jẹ́ á padà síbi àwọn àṣà ìbílẹ̀ wa. Èmi ò sọ̀rọ̀ ẹ̀sìn, ó ṣeé ṣe kó jẹ́ Kristẹni, bẹ́ẹ̀ sì ni ó ṣeé ṣe kó jẹ́ Mùsùlùmí, ìyẹn kọ́ là ń sọ. Ọ̀rọ̀ àṣà là ń sọ, kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Tewétegbò àṣà Yorùbá ni tọ́lọ́run sì fọwọ́ sí. Òun náà ni ara àwọn àṣà tó pa gbogbo ọmọ Yorùbá papọ̀. Ní tèmi máa ń sọ nípa ẹ̀ nìyẹn. Ní tí mo wá fẹ́ sọ nípa ẹ̀ nínú fídíò yìí, òun náà ni Ògún Àṣẹ̀tà. Kí ni à ń pè ní Àṣẹ̀tà? Ní tí Yorùbá ń pè ní Àṣẹ̀tà ni aṣẹ́gun ọ̀tá. Òun ni Yorùbá ń pè ní Àṣẹ̀tà. Láyé àtijọ́, àwọn ọ̀jọ̀gbọ́n àgbàlagbà wọ́n máa ń ní irú àwọn iṣẹ́ báyìí lára. Iṣẹ́ tí Ògún náà máa ń ṣe òun ni pé bí èèyàn bá sọ pé òun pe orí wa láburú àbí ó sa oògùn burúkú sí wa, aburú á máa ṣẹlẹ̀ sí irú àwọn èèyàn bẹ́ẹ̀. Kódà tí Àṣẹ̀tà tó bá wọ ara èèyàn tán, ẹni tó bá lóun fẹ́ ṣe aburú fún wa, kì í ṣe òun nìkan máa ṣe nìkan. Àwọn ọmọ ẹ̀ àtọmọ ẹ̀ náà wọ́n máa forí gbé ń bẹ̀. Èyí ló fi dáa tó yẹ pé dáadáa òun ni kéèyàn máa ṣe. Tá bá fẹ́ ṣe Àṣẹ̀tà tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀, ẹ ká wá ewé ìrókò tó jábọ́ tí ò wá kanlẹ̀, tó ṣe pé ojú wa ló ti jábọ́ kó tó kanlẹ̀ àti mu. Ewé ìrókò báyìí méje tí ò kanlẹ̀, ó jábọ́ fún rẹ̀ ṣùgbọ́n kò kanlẹ̀. Á wá egungun orí ẹkùn díẹ̀. A lè lọ sílé eléwé ọmọ, á rí ń bẹ̀ egungun orí ẹkùn díẹ̀. Ìkarahun ìgbín díẹ̀. Á wá fi sí ojú ọlọ, á lọ̀ pọ̀. Ẹ ká fi sí gbẹ́rẹ́ 21 sí àárín orí wa. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ẹni tó bá ti ro aburú rò wá, aburú máa máa ṣe irú èèyàn bẹ́ẹ̀. Ẹ má gbàgbé pé ìdí kan ni mo fi ń ṣe àwọn fídíò yìí. Kì í ṣe pàkan ṣe ṣeré. A ń fi fídíò yìí a fi ń sọ fún ọmọ Yorùbá ẹgbẹ́ kan wà tó ṣe pé a máa ń kọ́ra wa ní gbogbo irú àwọn nǹkan báyìí. Orúkọ ẹgbẹ́ náà ni Association of Africa Tradition and Culture, AATC. Kò sẹ́ni tí ò lè darapọ̀ mẹ́gbẹ́ náà. Bíkíbi tẹ́ bá wà, ẹ lè darapọ̀ mẹ́gbẹ́ náà. Ìyẹn tá à ń ṣe nínú ẹgbẹ́ náà, òun náà ni pé ká kọ́ra wa ní àwọn nǹkan táwọn bàbá ńlá wa tó ń ṣe nígbà yẹn. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló yẹ pé ó níbi tí ó ti ń wá oògùn àgbélépọ̀tá, oògùn ìtajà, oògùn kinní kan, ó ti kó sí ọwọ́ oríṣiríṣi oníjìbìtì. Látìgbà tó wá ti gbọ́ fídíò yìí, ẹ̀wọ̀ náà tún kó sówó ọwọ́ oníjìbìtì mọ́ tó bá lè tẹ̀lé ọgbọ́n tí mo fẹ́ kọ́ ẹ. Ẹgbẹ́ tí à ń sọ̀rọ̀ yìí gbìyànjú kó darapọ̀ mọ́. Torí pé tó bá darapọ̀ mọ́, kì í ṣe ẹgbẹ́ tó máa sọ fún ẹ pé ẹ lọ mú owó wá fún àwọn nǹkan tó bá fẹ́. Wọ́n á ṣàlàyé bọ́n ṣe ń ṣe fún ẹ ni. Torí àwọn nǹkan míì kò tiẹ̀ la owó lọ rárá. Ṣùgbọ́n tó bá lọ sí ọ̀dọ̀ babaláwo àbí wòlíì àbí àfáà tó jẹ́ oníjìbìtì, owó ńláńlá náà máa dárúkọ fún ẹ lórí nǹkan tí ò sì la owó lọ rárá. Nǹkan míì wọ́n á kàn sọ fún ẹ pé tó bá di aago kan ọ̀sán, bú yẹ̀pẹ̀ wájú ilé yín, bú yẹ̀pẹ̀ lẹ́yìn ìkùlé yín, ó yá ṣe báyìí, tó sì jẹ́ pé èèyàn máa rí ní tó fẹ́. Ṣùgbọ́n tó bá lọ sí ọ̀dọ̀ àwọn oníjìbìtì, owó ńláńlá náà máa gbà lórí ẹ̀. So ìwọ náà lè darapọ̀ mọ́ ẹgbẹ́ tá à ń sọ̀rọ̀ yìí, Association of Africa Tradition and Culture. Ẹgbẹ́ ta rẹ́gísítà lọ́dọ̀ ìjọba àpapọ̀ ni. Láti lè darapọ̀, ẹ kàn sí olùdásílẹ̀ ẹgbẹ́ náà lórí WhatsApp number. Kì í ṣe call, WhatsApp number ni. WhatsApp number náà ni 08028565188.